adúgbò fún Ọlọ́run ọba tó pa ọba tó ní wá tó lẹ̀ nípa tó ní egun tá ni. lónìí àti àlọ́dọ̀ ìṣẹ́ náà láàyè Prophet Michael Olorunbe Àkàndé Elédùmarè olùdásílẹ̀ ìjọ God Feminist tó wà ní Akíọ̀lé nípínlẹ̀ Kùnbí. gẹ́gẹ́ bí ṣe wá ti wà pẹ̀lú ìdíṣọ́ láti là wá lọ́yẹ̀ lórí nǹkan tí ó máa ń gbàlú kan. wọ́n á ní ètò àwọn kan ní kí ló ń ètò àwọn kan ní ètò kò tọ̀nà nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì pé ẹ máa ń ṣètò bí ẹni ṣẹbọ ni. àwọn mìíràn ní pé ìjẹ́sètò gan-an tó tiẹ̀ lè ó lè yí ó lè sọ ìgbésí ayé di bí èèyàn ṣe fẹ́ gbogbo ká tó wọnú ètò lọ yẹ kí ìlú ìbá kí òbí tó wà. mo kí gbogbo ẹni tó wò mí pé kọ́lọ́run kò jọ lójú tẹ fún wò mí yẹn kẹ máa fi rere kí ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé gbogbo wa ní orúkọ Jésù Olúwa wa. ẹ̀rẹ́ mo ìbí lẹ́ẹ̀kan ètò kí ló ń ètò. ẹ ṣe sà àti pé kí ló ń jẹ́ ètò nínú ìjọ. bẹ́ẹ̀ ètò náà irú ètò bíi tí báwo ṣe pé ètò bí wọ́n ṣe máa ṣèjọ sí. bí à ń fúnni ní ẹ̀rọ yàrá omi olè láti lò ó ọ̀nà àyípadà àwọn ọmọ pé yá ìwé ìdòrè agbọ́sẹ̀ kó lọ́wọ́ ẹ̀ lódò à ń tan àbẹ́là ń tẹ gbogbo ẹ̀ àwọn kan ní kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì. ẹ ṣe rí Ọlọ́run fúnra rẹ̀ sà tàbá máa fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run ètò ni àti pé bẹ́ẹ̀ Ọlọ́run máa ń ṣe ohunkóhun tóhun Dáfídì ló sọ̀rọ̀ yẹn ó ní Ọlọ́run ń bẹ lọ́run ó dẹ̀ ń ṣe ohunkóhun tóhun Ọlọ́run wa Ọlọ́run tó máa ń ṣe ohunkóhun tóhun ni and then bí 1 Corinthians 14 ó fi yé wa pé Ọlọ́run fún oníkálukú gẹ́gẹ́ bí ó ṣe lè lò àti bágbára ìṣìká ọ̀rọ̀ ẹ̀mí ní ìjọ ọ̀rọ̀ ẹ̀mí dẹ̀ ní ètò ni sà ẹ̀mí dẹ̀ ní lè ṣe ohunkóhun ìjọ akànfojú wo ìjọ anything ìjọ even kó jẹ́ mọ́ṣáláṣí kó jẹ́ church ẹ̀mí ló ń darí anything tó bá ti jẹ́ ìjọ Ọlọ́run alààyè ọ̀rọ̀ ẹ̀mí ni kò yẹ yín ẹ̀mí dẹ̀ ní ok ẹ máa gbà tí jáde mi wà láyé alájò ní gbogbo Agége àfàgbà gbogbo Agége dáàdì Alájì Hamzat Lawal now nígbà tí alájì wà láyé àwa sì wà lọ́mọ ọdún bíi 6, 7, 8 nígbà yẹn ni Múrítàlá kú tí àwọn bàbá Ọbásanjọ́ jẹ́ president lásìkò gbà náà now tí alájì bá ń sọ̀rọ̀ tí àtiwá bá ń kéwú lọ́wọ́ ńgbà míì tó bá wà lórí awọ ẹ̀rí alájì èmi máa gbé wọn èmi máa gbé alájì tí alájì tó máa sọ àsọtẹ́lẹ̀ tá máa sọ àsọtẹ́lẹ̀ tí wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ èèyàn mọ̀ pé kò ṣojú lásán àwọn ọmọdé kan máa yọjú nígbà táwọn àfáà bá dé ńgbà míì tó máa lọ pa àwọn àfáà wa tí gbogbo àfáà máa kún gbogbo nulé tó máa yin Ọlọ́run tó yẹ pé àwọn kan máa kọ nǹkan tálájì ń sọlẹ̀ bó ṣe ń sọ ní Lárúbáwá ní wọ́n máa sọ ní Yorùbá ní wọ́n máa sọ ní Lárúbáwá tí adé máa mọ̀ pé ní gbé wọn báyìí ẹ̀rí ìgbà míì gan lójú oorun èmi á máa gbé alájì ẹ̀rí so now bọ́dẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ọmọ máa sọ nǹkan míì tó jẹ́ káwọn èèyàn ṣe mò ń sọ̀rọ̀ nípa pé ẹ̀mí òun ló máa ń darí ìjọ tẹ́mi bá wá dẹ̀ jẹ́ alákòóso ìjọ tí ò bá ti sí ẹ̀mí kò lè sí ètò bàbá èmi ò lè wá sọ ẹlòmíì tó yẹ pé ìwé tí bàbá ẹ fi ṣiṣẹ́ kù òun ló gbé ẹlòmíì ìwé tí ẹnìkan fi ṣiṣẹ́ kù àkáǹtì ẹnìkan ló ń ṣiṣẹ́ lé lórí àwọn wòlíì bẹ́ẹ̀ pọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ pọ̀ àwọn ẹlẹ́sìn lóríṣiríṣi bẹ́ẹ̀ pọ̀ but èmi ń sọ̀rọ̀ lórí ẹni ìjọ tó bá ti fi pé Ọlọ́run ẹ̀mí ló gbọ́dọ̀ ṣàkóso ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì ẹ̀mí Ọlọ́run ló máa ń ṣàkóso ìjọ ẹ̀ tẹ́ bá wo Kristi fúnra rẹ̀ Jésù nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ sọ̀pá obìnrin yẹn Jésù fi ọwọ́ tẹ̀lẹ̀ ó bẹ̀rẹ̀ sí tẹ iyanrìn ó ṣe ètò bó ṣe ṣe ètò ó ní ẹni tó bá rí pé ìhùn òṣèré ẹ̀ṣẹ̀ yìí kó sọ obìnrin yẹn lókùúta Jésù ò ní kán sòkò sílẹ̀ bẹ́ẹ̀ ètò tí Jésù ṣe sílẹ̀ ó ti parí iṣẹ́ wọn sórí pé kóníkálùkù kó ṣe kí ni kán fobìnrin yẹn sílẹ̀ kán má jọjẹ oníkálùkù fi
wọ́n sọ òkú yẹn sílẹ̀ wọ́n lè bá tiwọn lọ. Another place Jésù mú afọ́jú kan, Jésù bu itọ́ ẹnu ẹ̀ ó bù sílẹ̀, ó bẹ̀rẹ̀ sí tẹ amọ̀ yẹn nígbò tẹ ó fi ṣan ẹni yẹn lójú. Ètò ni lẹ́sẹ̀kẹsẹ̀ ojú ẹni yẹn. Ọlọ́run ní ẹ̀mí mímọ́ jẹ́ ẹni tó yẹ pé ó máa ń ṣètò ó dẹ̀ máa ń pàṣẹ. Bàbá tí n bá sọ fún yín pé tá a bá ń sọ̀rọ̀ nípa àṣírí ètò, àìmọye àwọn pásítọ̀ míì tí kò kì í ṣètò fún àwọn èèyàn tí òun gan tó yẹ pé ètò ló fi dé tó dẹ̀ fi dúró. Ṣùgbọ́n bóyá Ọlọ́run ò fún lẹ́bùn àbí kó wo ètò bí nǹkan ríra, ṣùgbọ́n gba àwọn pásítọ̀ míì bíi tiẹ̀ wọ́n máa ṣètò fún lẹ́yìn. Ó gba àwọn oníṣègùn wọ́n máa ṣètò fún lẹ́yìn, ṣùgbọ́n òun ò ní ṣètò fún ẹnì kankan. Ó ti mọ̀ nípa theology ó dẹ̀ kọ́ wọn. Most of àwọn èèyàn tó máa ń ṣe bẹ́ẹ̀, àwọn tó jẹ́ pé bí báńkà ni wọ́n tẹ́lẹ̀ kan tó yí sí pásítọ̀, tàbí pé wọ́n ń ṣiṣẹ́ ní oil company kan tó yí sí pásítọ̀, àti pé Ọlọ́run ò dídí pè. Àwọn ẹlòmíì dẹ̀ ní tó dẹ̀ Ọlọ́run pè ẹlòmíì nítorí pé ó ti rí pé ẹ̀mí mímọ́ jẹ́ ẹ̀mí ètò, òun náà bẹ̀rẹ̀ sí ṣe ètò tó mọ̀ fáwọn èèyàn. Irú wọn ló máa ṣe ètò yẹn téyìn ìní àbọ̀ sí ìní òdẹ̀ ní bọ́ sí. But ètò ẹ̀mí mímọ́ ó máa bọ́ sí ṣáàrìsà. Ètò ẹ̀mí mímọ́ ó máa bọ́ sí ṣáàrìsà. Ẹ̀rí nígbà tí Jésù bẹ̀rẹ̀ sí ṣe nǹkan, ó wẹ gbogbo ẹsẹ̀ àwọn ọmọ ọjọ́ ẹ̀, ó wẹ̀ wọ́n, àwọn dìsápù ẹ̀, ó wẹ ẹsẹ̀ wọn. Now ètò nísà, ó fún wọn ní búrẹ́dì jẹ, ètò nísà, ó fún wọn ní wáìnì mu, ètò nísà, ètò ní. Ẹ̀mí mímọ́ máa ń sọ bẹ́ẹ̀ gbà mí, a sọ fún ẹ pé báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe, báyìí ni kò ṣe. Ẹ̀yẹn wo lọ́jọ́ kan sà, máa kan general ni wọ́n nínú ológun, ó ń gbé Kétu alápẹ̀rẹ̀ ẹ̀rí bẹ̀tí wọ́n ti fẹ̀yìntì lásìkò ìgbà náà, ojú wọn ò ríran mọ́ dáadáa. Náà wọ́n dẹ̀ wá sí church, wọ́n dẹ̀ ṣe wá sí church lọ́jọ́ yẹn, èrò pọ̀ láàrin. ẹ̀mí mọ́ bà lẹ́mi, ẹ̀mí mọ́ gbé mi lọ sọ́dọ̀ bàbá yìí ẹ̀rí. Bàbá yẹn dẹ̀ ó dẹ̀ so mí mú. Ọlọ́run dẹ̀ ní kí n bu itọ́ lẹ́nu mi. Mo gbọ́ nínú etí mi pé bu itọ́ ẹnu rẹ kó lẹ̀ mọ́ lójú. Mo dẹ̀ bu itọ́ ẹnu mi, mo dẹ̀ lẹ̀ mọ́ lójú nínú ìṣọ́ òru mi. Mo dẹ̀ kó mẹ́, mo padà sí tí mo ti ń gbàdúrà fáwọn èèyàn. Nígbà tí a máa fi bí bàbá tẹ́ pé ọwọ́ kan ọ̀pá, ọwọ́ kan ènìyàn náà fi wọnú chọ́ọ̀chì. Bàbá give testimony pé òun ríran. Ok, asúnmi pé kẹ́mi mọ́ sọ fún mi pé kí n lọ ṣe nǹkan yẹn lọ́jọ́ yẹn kí n má ṣe. Ṣé mọ̀ pé ó bọ́ sí kí bàbá yẹn má ríran. Bẹ́ẹ̀ dẹ̀ ni màmá kan, màmá Túndé, wọ́n gbé wá, wọ́n kàn fọ́jú lójú oorun ló bá wá chọ́ọ̀chì. Ọlọ́run dẹ̀ ní kí n pàṣẹ sínú ayé rẹ̀, ó ní kí n yí ká mo dẹ̀ bẹ̀rẹ̀ sí yí ká mo pàṣẹ. Nígbà tí màá fi pàṣẹ fún ìyá yẹn, Ọlọ́run ní kó gbé omi kó lọ wẹ̀. Nígbà tí ìyá máa wẹ̀ tán, ojú tó dì tí wọ́n fọ tán fọ́jú lójú àtà, ìyá ríran. So Ọlọ́run jẹ́ Ọlọ́run ètò. Ètò máa ń wà nínú ìjọ. N tó kàn jù ní pé ètò ara wà, ètò ẹ̀mí wà. Ètò ẹ̀mí òun ló ju ti ara lọ. Ẹ̀mí mímọ́ ló máa sọ exactly, kò dẹ̀ sí nǹkan tẹ́mi mímọ́ lè sọ. Ẹ wo ẹni tó ń pè ní Jeremiah nínú Bíbélì. Ẹ̀mí mímọ́ sọ fún pé kó mú irin kó gbé sọ́rùn bí àjàgà. Ẹ̀mí mímọ́ sọ fún pé kó gbé irin sọ́rùn. Ẹ̀mí mímọ́ sọ fún kó ṣe báyìí, kó bẹ̀rẹ̀ sí lọ́gun káàkiri ilẹ̀ Ísírẹ́lì. Nǹkan báyìí. Tó èèyàn bá ṣe irú ẹ̀ nísìn, tí ẹ̀mí mímọ́ bá sọ fún èèyàn kan ipe kó lọ kó orin sọ́rùn kó bọ́ sí òwò, àwọn èèyàn máa pè pé ó ti ya wèrè ni. Wọ́n á ní sọ́lọ́run máa ń sọ báyìí. Ẹ̀rí. So ẹ̀mí mímọ́ lè sọ nǹkan, tẹ́ẹ̀mí mímọ́ bá ti sọ ó ní nǹkan tó fẹ́ mú jáde níbẹ̀. Èèyàn ní kó ṣùọ̀ pé n tí ẹ̀mí mímọ́ sọ yìí báyìí ni. Ẹ̀rí. Bọ́rọ̀ ètò ṣe jẹ́ nìyẹn. Ètò ó lè yọ̀yàn kó nu àjàgà tí yẹn wà níṣòro. Bàbá ṣé ètò kápá ẹ̀. Ètò lè yọ o. Ètò lè yọ̀yàn o. Bàbá ètò lè yọ èèyàn kúrò nínú àjàgà. Bẹ́ẹ̀ni ẹ̀mí Ọlọ́run lè pàṣẹ ipe kí ètò kí èèyàn kó kúrò ní àjàgà nípa ti ẹnu. Ẹ̀mí Ọlọ́run lè sọ fún yàn ipe ok ẹ máa wẹ̀ lómi ìbílẹ̀ pé tó máa sọ pé lọ wẹ̀ lódò nǹkan burúkú ni nǹkan kan. Jésù gan wo ènìyàn kan sàn nígbà tó là lójú tán, ó ní kó lọ wẹ̀ lódò.